Ayé obìnrin kàyéfì ni, ó díjú ta kókó òṣòro tú, ó fàyọ̀ hàn lójú ó ń sunkún sínú, ó kún fún ìdájọ́ inú òkùnkùn. Agbára ìfẹ́ ìjà ìrètí àwùjọ, níjì tó ń jà tó ń móbìnrin kéègbé ìrora. Ẹ máa wo ayé obìnrin ní gbogbo ọjọ́ Saturday láago 2. A dẹ̀ ṣì máa gbé sí alẹ́. Ibi tá à ń bá ètò yẹn lọ, Ọlọ́run ló mọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé ó máa gba obìnrin lọ́wọ́ ìrora. Ṣé ti rí oríṣiríṣi àwọn nǹkan tí mo máa ń sọ ńsìn? Mo mọ̀ wípé ẹni tó bá ń fẹ́ ẹ̀kọ́, ó fẹ́ ìmọ̀. Ẹni tó bá kórìíra ẹ̀kọ́, ẹranko ni. Ẹ rí wípé bí mo ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ kan níkànnì yìí, ẹ rí pé ó máa ń wá sí ìmúṣẹ. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mú àwọn ènìyàn rẹ́rìn-ín ni wọ́n ń sunkún sínú. Mo ní ayé obìnrin kàyéfì ni. A ní obìnrin ìgbéyàwó ṣòro dá lẹ́jọ́. Ẹ wo ayé Bíọ́lá Adébáyọ̀. Erin kú o mọ̀gúdú fi jẹ́, ẹ̀fọ̀n kú o mọ̀gúdú fi jẹ́, mọ̀gúdú wá kú kò rẹ́ni tí ó jẹun o èé. Ṣé bí Abíọ́lá Adébáyọ̀ ló ń pe àwọn èèyàn jókòó tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìdílé wọn, ìbànújẹ́ wọn, ó máa jókòó tì wọ́n. Nínú ọ̀rọ̀ tí àwọn ènìyàn yẹn ń sọ, omi máa léròrò sí lójú, ó ń bá wọn ké. Àṣé bó ṣe ń bá wọn ké, òun gan ké lábẹ́lẹ̀. Kí ló wá dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ké lẹ́dẹ̀ tún ń wá tẹ́ tún jẹ́ kí àwọn ènìyàn tó ń ké ó máa ké sí i. Wọ́n wá sọ wípé obìnrin ni ọ̀tá obìnrin. That is where we lost it. Honestly, ojú obìnrin ti ń rí jù, and mi ò wá mọ̀ nǹkan tó wá máa ń ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọkùnrin. If you know you don't love us, don't marry us. Ṣé dandan ni? Obìnrin tẹ́ ẹ̀ bá love, ẹ má gbé sílé. Ẹ má fẹ́ obìnrin tẹ́ ẹ̀ bá like, ẹ má gbé sílé. And nǹkan tí mo ń ṣe lórí ayé obìnrin yẹn, mo sọ wípé mo sọ nǹkan kan lórí normal platform Stella Adébóyè yẹn àbí Sabina mo change ẹ̀ sí. Nígbà tí mo sọ̀rọ̀ lórí ìyà tí obìnrin ń jẹ nínú ìgbéyàwó, bàbá kan ta mọ́ mi ni, mo ti gbàgbé orúkọ wọn. Wọ́n ta mọ́ mi, wọ́n unfollow mi, èmi gan ya lé wọn dànù. Àwọn èèyàn tó jẹ́ tiwọn náà unfollow mi, mi ò tiẹ̀ care. But that is just the bitter truth. Ẹ máa kọ́ àwọn ọmọ yín ọkùnrin ní ẹ̀kọ́ ìgbéyàwó. Ẹ má jẹ́ kó jẹ́ obìnrin nìkan lẹ̀ ń kọ́. Ẹ̀yin obìnrin, ẹ máa kọ́ àwọn ọmọ yín ọkùnrin. Obìnrin nìkan lẹ máa ń dójúlé, ilé ọkọ ló ń lọ, ilé ọkọ ló ń lọ. Ṣé ó tọ́ kí ọkùnrin kó gbéyàwó, kó má lo ìyàwó ẹ̀ dáadáa, kí obìnrin máa fi sílẹ̀? Ẹ jẹ́ ká gbàgbé pípa. Ṣó dáa kí obìnrin kìíní fi ọkùnrin sílẹ̀, kí obìnrin kejì fi ọkùnrin sílẹ̀? Mi ò sọ̀rọ̀ lórí obìnrin tí ò mọ̀ wá hù o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló mọ̀ wá hù, wọn lè rí ilé ọkọ jókòó sí. Ṣé ẹ rí ego tí à ń gbìn sí orí àwọn ọmọ wa ọkùnrin? Ó ń ba tiwọn jẹ́. Ẹ̀dẹ̀ ní gbà mí gbọ́. Ó ń ba tiwọn jẹ́. Ẹ̀yin ọkùnrin tẹ́ ti gbéyàwó sílé lẹ lè mọ̀ nǹkan tí mò ń sọ. That ego, drop it. Ẹ drop ego yẹn. Ọkọ lolórí ilé, ṣé olórí ilé máa ń fìyà jẹ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni? Mo wo fíìmù kan, ṣé lánàá ni a wo àbí lénìí? Mo wá ń béèrè lọ́wọ́ ọmọ mi. Mo ní ẹ̀kọ́ wo ni fíìmù yẹn kọ́ ẹ? Ohun tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí kí ló ṣẹlẹ̀ o? Ẹni yẹn, ọmọ yẹn, ó burú gan. Ó máa treat gbogbo àwọn èèyàn. Àbí tàgbàlagbà ni. Ó máa treat gbogbo àwọn èèyàn tó wà lọ́ndà ẹ̀. Ó máa treat wọn gan. Ó burú gan. So nígbà tí nǹkan wá yí, tí ó wá kú kí òun náà kò ní ìdí protection, ṣé mọ̀ tó ṣẹlẹ̀? Gbogbo àwọn tó ti máa ń pàṣẹ fún, àwọn tí wọ́n ti close mọ́, àwọn tó ti ń maltreat, àwọn tó ti ń ṣe, wọ́n wá ń gbàbọ̀dè fún. Wọ́n wá ń favor ẹni tí Ọlọ́run gbé sókè, tó jẹ́ wípé ó ti wà ní abẹ́ arákùnrin yẹn rí. Good, mo ti rántí. Ẹni yẹn jẹ́ manager ilé iṣẹ́. Ó máa treat gbogbo àwọn èèyàn, ó máa ló máa bẹ́ lómi sùn, tẹ́ni yẹn ò bá ti gbà, ó máa ló máa sáàkẹ́. So ọmọ kan wá jẹ́ gateman, ẹ̀yin tẹ́ ẹ wò ní Africa Magic ẹ máa wà. Ọmọkùnrin yẹn wá jẹ́ gateman. Ọmọkùnrin yẹn
lọ́jọ́ kan ó fẹ́ maltreat obìnrin kan ó fẹ́ gba létí ọmọ yẹn sì ìzọwọ́ ẹ̀ wọ́n sọ pé gateman ó sọ fún chairman wọn kó sáàkẹ́ tó bá jóun lọ lórí iléeṣẹ́ á ti sáàkẹ́ bọ̀ nítorí pé CEO wà níjókòó kò sí bó ṣe fẹ́ sáàkẹ́ he was just an ordinary manager at the end of the day bàbá yẹn kàn sọ pé òun fẹ́ lọ rest ló bá ní ó yá ẹni tó máa gbapò òun ni gateman bá wọlé àṣé ọmọ yẹn dé láti abroad bàbá yẹn wá sọ pé òun fẹ́ kó hold iléeṣẹ́ òun ó wá lóun fẹ́ mọ àwọn ènìyàn tó wà nínú iléeṣẹ́ òun fẹ́ mọ̀ wọ́n dáadáa ó wá ní kí bàbá òun kó jẹ́ kó òun wà lẹ́nu gate wọ́n wá relieve gateman tó wà ń bẹ̀ but wọ́n ń sọ sálárì ẹ̀ lọ so òun ló fẹ́ gba ipò bàbá ẹ̀ ṣé wá rí gbogbo àwọn tó ti wá wà lọ́ndà ẹ̀ pátápátá wọ́n kàn ń gbàbọ̀dè fún ni nítorí wípé nígbà tó yẹ kí ó fi ọwọ́ ìfẹ́ mú wọn ọwọ́ ìnira ló fi mú wọn ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ẹ jẹ́ kọ́ àwọn ọmọkùnrin wa ní ẹ̀kọ́ ilé ìyàwó mo ti ń tẹnu mọ́ láìmọye ìgbà ayé obìnrin tí à ń ṣe ní Almond FM yẹn mi ò tí mélòó ni mo ti ṣe kò tí ì ṣe sí ọjọ́ tí mo ṣe ayé obìnrin tí mi rí obìnrin tó ń pè mí wọ́n ń pè mí lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mò ń fáwọn èèyàn ní feedback but wọ́n wá pè mí sórí ètò bẹ́ẹ̀ ṣe ń ṣe ètò yẹn lọ́wọ́ ni mò ń sunkún why do women have to cry in marriage mo ti rí kinní ìlànà though inú mi ò bàjẹ́ náà inú mi ò bàjẹ́ fún Bíọ́lá because mo mọ̀ wípé many marriages mélòó ló láyọ̀ nínú ẹ̀ ayé obìnrin díjú ó ṣókùnkùn ó ta kókó ó kó ìmọ́lẹ̀ sórí ó wá fi òkùnkùn sábẹ́ ẹni tó bá gbọ́ jíngù tí mo ṣe fún program yẹn àti singtune yẹn tó bá lè gbọ́ àwọn ọ̀rọ̀ inú ẹ̀ tó bá lè ronú jinlẹ̀ á mọ̀ pé ọ̀rọ̀ tó ta kókó ni because àwọn ọ̀jọ̀gbọ́n mi rí bí wọ́n ṣe ń gbọ́ ẹ kọ́ àwọn ọmọ yín ọkùnrin bí wọ́n ṣe ń tọ́jú obìnrin ẹ kọ́ àwọn ọmọ yín ọkùnrin bí wọ́n ṣe ń tọ́jú obìnrin stop bullying your wives in the presence of your children stop maltreating your wife in your family ṣùgbọ́n eléyìí tó bá sọ wípé òun ya wèrè ẹ fílẹ̀ sáyè ẹ̀ gan ẹ má búlì ẹ̀ eléyìí tó bá sọ wípé ẹ má wálé òun kinní kan tẹ bá ti rí pé oníjàngbọ̀n ni ẹ fi sílẹ̀ sáyè ẹ jẹ́ kó dání kọ̀ ṣayé ẹ̀ you don't need to go there and be beating your brother's wife insulting them ọlọ́run kò need leave her ọjọ́ ń bọ̀ tó yẹ kẹ́ stand fún you won't be able to stand for her and she will be alone nígbà yẹn kò ń ṣe wípé ó máa mẹ́bí ọkọ lẹ́bí ọkọ ó máa mọ̀ wípé tí àwọn ènìyàn bá rọ̀gbà yíyàn ká ṣe lèèyàn máa ń fọwọ́ kó àwọn ènìyàn mọ́ra teach your guys to live in love begin from the beginning ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ọmọ ọdún 5 ọmọ ọdún 10 máa pàṣẹ fún àwọn ìyàwó ọmọ 35 years it is wrong it is very highly wrong wàláì ó wrong báwo ni ọmọ ọmọ mi báwo ni àbúrò mi ṣe máa fẹ́yàwó tí ọmọ ọdún 10 á máa pe Alice á máa pe ọmọ 28 years lórúkọ èmi ni màá kọ́kọ́ kó tí ẹ̀ lè nírú ẹ̀kọ́ yẹn ná because ẹ̀kọ́ tá à ń fún wa òun ló ń bá wa dàgbà tá a kàn ń fọ àwọn obìnrin bí aṣọ tá a kàn lò wọ́n bí tissue paper kí ni kí ọkọ mi ò mọ̀ o but all I just know is from what Biola said pé marriage tí o ti pé 1.5 years 14 months ó dẹ̀ ti ń sunkún lábẹ́lẹ̀ ó fẹ́ ṣe surrogacy ṣe bí ọkọ ẹ̀ fi spam sílẹ̀ bọ̀dá ọkọ Bíọ́lá Adébáyọ̀ ṣe bẹ́ẹ̀ fi spam sílẹ̀ ṣe bẹ́ẹ̀ agree why did you agree when you know it didn't go well with you I'm sorry Baba Priscilla Ojo when you know you didn't love Iyabo Ojo why did you marry her ẹ wá fẹ́yàn tán ọjọ́ marriage gangan just imagine the pains that lady will go throughout her life ayọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé tẹ́ bá wo ibi ìgbéyàwó yẹn ẹ rí wípé that happiness àti gbogbo ayọ̀ àti gbogbo ẹ rí pé nǹkan kan mix pẹ̀lú ẹ̀ mo study ojú yẹn dáadáa if you are a good psychologist ó máa wá ṣá ni kò sí irú inú ayọ̀ téèyàn lè wà obìnrin wo ló hùn láti máa obìnrin rere wo ló hùn ẹ jẹ́ kí n máa fobìnrin rere sí torí obìnrin burúkú wà
obìnrin rere wo ló wù láti máa change ọkùnrin bí ẹni change aṣọ. Mo máa ń sọ, mi ò ní pẹ́ nìkankan lólóṣó, mi tẹ̀ ní pẹ́ nìkankan láṣẹ́wó, mi ní sọ pé ẹnìkankan kúrò lé ọkọ kó bọ́ síbòmí, ẹnìkan kúrò lé ọkọ kó bọ́ sí àwa tá a ṣì wà ń bẹ̀. Ta ló mọ̀ bóyá ẹsẹ̀ wa mì? Níbo lẹ mọ̀ táwọn ọkọ ti ṣeré lọ? Ibo lẹ mọ̀ tó máa há sí? Ibo lẹ mọ̀ tó kọ́ máa há sí? So, you know, insulting anyone títí ẹ̀ dé bá lè ní kò sọ wípé títí ẹ̀ ń go smooth lọ́la. Tó bá dẹ̀ wá ní nítorí pé kí láyé máa sọ tó wá jókòó síbẹ̀, ìwọ ló ń tanra ẹ, kí láyé á sọ. Ìwọ ló ń tanra ẹ. This lady has been keeping, trying to, kí ni mo fẹ́ sọ náà? To find the people's lost joy back for them, to restore their joy. And she's unhappy. And she appears happy, cheerful. Hello, when you are going through anything, don't let it tell on you. Má jẹ́ kó tell lórí ẹ. Ọmọ ọlọ́mọ ò tí ì marry to the age of 40. Ó wá marry tán. Ẹ tún wo nǹkan tọ́kùnrin tún ṣe fún un. Ẹ kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe ń tọ́jú obìnrin. Ẹ má jẹ́ kí ègún àti wàhálà ọjọ́ iwájú máa lúmì lórí àwọn ọmọ yín ọkùnrin. I'm not talking about her husband. I'm just talking generally. Ẹ̀yin local people tẹ́ wá látoko. Ẹ̀yin tẹ́ wá látoko ìyàwó tó yẹ pé ìyàwó ló máa ṣe gbogbo iṣẹ́ ilé. Ìyàwó lè máa dá gbogbo iṣẹ́ ilé dá. Ìyàwó ló máa fọṣọ, ìyàwó ló máa gbálẹ̀, ìyàwó ló máa ṣe oúnjẹ, ìyàwó ló máa fọbọ́. Ọmọ tí yín ò ní máa bọ́ fọ̀ ni. Ṣé ọmọ tí yín ò ní máa ṣọ́ fọ̀ ni? Ẹ má worry. Ṣebí òun náà ń lọ sílé ọkọ. Ṣebí ìkànnì mo sọ lórí program yẹn, mi ò tẹ́ wá parí ìtàn yẹn tán. Tó ó máa treat ìyàwó ẹ̀gbọ́n ẹ̀, ó wá délé ọkọ ń sìn gbogbo nǹkan tó ń ṣe fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ náà wá ń ṣe fún lọ́hùn. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó ti ń pè lórúkọ, ó wá padà wá mi mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń pe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ní mọ́mì after how many years? Lójú àwọn ọmọ tí ìyàwó ń bí lẹ́tí máa wọ́ wọn lẹ̀. What is so difficult in àbúrò ọkọ in respecting the wife of ìyàwó ẹ̀gbọ́n ẹ̀? Tó o bá ju ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lọ, fine, o lè pe lórúkọ. But tó jù ẹ lọ, tẹ́ bá jọ jẹ́gbẹ́jọ respect ara yín. Tẹ́ bá jọ fẹ́ pera yín lórúkọ, ẹjọ pera yín lórúkọ. Tẹ́ bá jọ fẹ́ respect ara yín, ẹjọ respect ara yín. Tẹ́ bá jọ ọjọ́ rẹ̀ tẹ́lẹ̀ bó bá ṣe wù yín kẹ́dìjọ bẹ́ẹ̀ díẹ̀. You understand? Èmi mo kúkú ní mo níyàwó ẹ̀gbọ́n. Mo níyàwó ẹ̀gbọ́n tó yẹ pé a jọ lọ sí primary school ni. Ṣeun ní ń pè mí o. Ṣeun ní ń pè mí ẹ̀kọ́ kan máa kàn sọ fún ó bàjẹ́. Ṣé o fẹ́ jẹun ọkọ kan rí mi fín? Bàbá jọ kí àdúrà mọ́lẹ̀ fúnra wa báyìí. I'm not even feeling mi ò tẹ́ mọ̀ bóyá ìyàwó ẹ̀gbọ́n mi ni, bóyá ọmọ ẹbí mi ni, mi nǹkan tí ẹ mọ̀. Ìyàwó máa ju ọmọ yín lọ. Ẹ mọ̀ pé ó ju ọmọ yín lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ mọ̀ ní ọmọ tí ẹ bàjẹ́ o. Ìyẹn dẹ̀ ń pè lórúkọ. Ọmọ yẹn òun á wá délé ọkọ, ara rẹ̀ wá nígbà. Ara àwọn obìnrin ò gbà. Ẹ má jẹ́ ká máa fi àwọn ọmọ wa sí inú ìbànújẹ́ àti ìdí ọjọ́ iwájú. Ẹ jẹ́ kán máa realize wípé whatever tó bá ṣe fún obìnrin, gbogbo ń tẹ̀ ń ṣe fáwọn ìyàwó yìí, ẹlẹ́ran ara ni wọ́n o. Me, I'm not talking out of experience o. Ẹ má sọ pé bóyá torí nǹkan tójú rẹ̀ ń rí ni o. Èmi ò ní family ọkọ tó máa lò mí lọ́bùn o. Wọn èèyàn tí ẹ lè lò mí lọ́bùn náà in the first place. Gbogbo ẹnu ni mo fi sọ. Èèyàn lè lò mí lọ́bùn nílé ayé, but mi ò ní family ọkọ tó máa lò mí lọ́bùn. There is no that experience. I don't have it. Mi experience èrè láyé. Gbólógbó náà tẹ̀tí ráyé àwọn tí wọ́n níṣẹ́ náà máa ń ṣe gúlégúlé wèrè tó máa ń ṣe rádaràda tó máa délé family wọn tí wọ́n á máa ṣe rándanràndan kiri. Ṣé èmi gan lè fèrè pápáyàn? So we are just lovers, and anybody tó bá ń bínú béèyàn bá bínú nu family ọkọ mi ń gbò báyá ní ló máa tújú ká. Tí get ẹ̀. So mi ò ní experience rádaràda yẹn. But níbi tó ti ní experience it is just too much. Let us now come back to àwọn ọkọ. Níbi tí family ọkọ bá ti ń ṣe títí ẹ̀, ọkọ tí wọ́n sọ ipò pẹ̀lú ìyàwó ẹ̀ náà ẹyọ kan. Tán ní òun àti ìyàwó ẹ̀ náà ẹyọ kan. Òun náà bẹ̀rẹ̀ sí ní máa fi nǹkan tí ò ní ìtumọ̀ fínná mọ́ obìnrin nínú ilé. Ìyàwó tí ò rí oyún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́kọ ti mọ̀ wípé nǹkan ọmọkùnrin òun gan ò lè dọ́mọ́ o. Gbogbo wàhálà dẹ̀ máa ṣe wà lórí obìnrin. Wá dẹ̀ máa punish ẹ̀. A wá lọ máa tẹ̀sí obìnrin oríṣiríṣi níta. A lọ máa bá oríṣiríṣi obìnrin sùn. A lọ máa bóyá ìkọ́ àti ẹ̀dóyún.
ìkan tó bá káàtẹ̀ wá sọ wípé òkè wọ́n ti ẹ̀gbóyún olóyún fún tàbí kọ́ ìyàwó nulé má tẹ̀ bímọ kó tiẹ̀ wá lóyún á dẹ̀ máa gbé bọ̀ ńlé wọ́n á máa sọ fún ìyàwó ilé mo ní àwọn kan tí àbúrò ọkọ ń sọ nígbà tí ọkọ rẹ̀ fẹ́ fẹ́ ìyàwó mi tó ṣòwò díẹ̀ torí pé kò bímọ wọ́n bẹ́ mi sọ wípé kò bí kò jẹ́ ẹni tí ó bí ó bí kò jẹ́ kẹ́ni tí ó bí ó bí these people are like my family kò bí kò jẹ́ kẹ́ni tí ó bí ó bí mo sọ fún ọmọ yẹn tó dàbí tó jẹ́ àbúrò mi yẹn mo ní that thing you say just say astagfirullah kọ́lọ́n kó dárí jìn ṣé torí pé ìwọ ti dé ilé ọkọ o ti ga nínú o ti bẹ̀rẹ̀ o ti bímọ ẹni tí ò bí yẹn kò kí ń ṣe pé kò fẹ́ bí. so tó bá wá jẹ́ pé ọmọ tí yín wá ló wá délé ọkọ tí ò wá rọ́mọ bí ṣé kò bí kò jẹ́ kẹ́ni tí ò bí la máa sọ ẹja máa fi píìnì gúnra wa. See the way that they are just maltreating women in Africa. In Africa, let's say here, I don't know, mi ò mọ̀ ti bòmíì. Mi mọ̀ ti bòmíì. Ẹ wo tàwọn ibòmíì náà. Ọmọ ọlọ́mọ ò tí ní jọ ọmọ ọdún mẹ́jọ, ọmọ ọdún mẹ́sàn-án lọ wọ́n máa sìn fọ́kọ. Ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ̀ á máa bá sùn. Wọ́n kàn ń lo obìnrin nílòkulò báṣubàṣu rádaràda. Òbí dìdìrín míì náà ní òun ò lè tọ́mọ obìnrin torí pé kitchen ni ó parí sí. Bí ìgbà tó jẹ́ pé tọ́mọ bá di professor bí ò bá tiẹ̀ jórúkọ kò ní pẹ́ drop orúkọ òun ṣé ọmọ tó di professor tó di olówó ṣé kò ní tọ́jú bàbá àtìyá ẹ̀ ṣé kò ní ra mọ́tò lọ fún bàbá àtìyá ẹ̀ ṣe bíbí ọmọ tó bá ń hùwà tọ́gì náà bó ṣe máa ń gbé lọ́bọ̀lọ́bọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn ọlọ́pàá lọ bábà bẹ́ẹ̀ ni ṣebí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti tọ́jú ṣebí ọgbọgba ni wọ́n. Let's train our kò ń ṣe àwọn ọkùnrin yìí náà jẹ̀bi o àwọn òbí wa ló jẹ̀bi so àwa òbí ìsìn náà ẹ má tún jẹ́ káwa náà tún jẹ̀bi lórí ọmọ ẹ jẹ́ kí àwọn ọmọ ọkùnrin ó mọ̀ wípé if they don't love their wives they too they will live in sadness they will live in trouble they will live in lamentation bẹ́ẹ̀ ni because ìyàwó ẹ jẹ́ oníjà ṣé wọn náà máa fọkàn balẹ̀ ìyàwó ẹ̀ nag nítorí pé wà ẹ̀ ò dá ṣé wọn náà máa fọkàn balẹ̀ ìgbà tó láhùn tí ìyàwó ẹ̀ ń filẹ̀ nígbà tó yá ìyàwó ẹ̀ ò filẹ̀ mọ́ ìyàwó ẹ̀ wá ń lọ̀kẹ́ ọrùn ẹ̀ ṣé wọn náà máa fọkàn balẹ̀ ẹ wà níyẹn nígbà tó wá yá nígbà tó ìyàwó líle rẹ̀ tí ń dà láàmú ẹ̀kẹ́ rẹ̀ bá na sẹ́ta lẹ́bàá fún yẹn lẹ́yìn tí inú ilé ibi bá ti gbéná ó ń lọ bẹ̀yẹn nìyẹn ìwà tó ń hù ní bóyá kó máa hù níbi tó tún lọ tí ọkàn rẹ̀ àbá tó balẹ̀ ó tó sì tó máa nílé kẹta so ẹ kọ́ àwọn ọmọ yẹn ọkùnrin bí wọ́n ṣe ń tọ́jú obìnrin nǹkan tí ò ní gbà nígbà tẹ okay let us now take Biola Adebayo's case as an example ẹ̀dìjọ́ agree láti ṣe surrogacy àbí òun ṣe spam ọkọ ẹ̀ náà lò wọ́n jọ ṣe surrogacy nsìn ó wá ọkọ ẹ̀ wá hate ọmọ yẹn bọ́dá ẹ má bínú o ẹ má bínú o ẹ má bínú torí Ọlọ́run kan tí mo rí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ o ẹ wá hate ọmọ tẹ hate yẹn Biola nìkan ni ó mọ̀ tọ́jú ẹ̀ nsìn wọ́n máa abandon ẹ̀ fún ni ìgbà tó bá wá yá tọmọ bá wá dàgbà bàbá ọmọ wa yọjú it is unfair níbo bá dijọ́ tọmọ bá fẹ́ ṣe wedding ìgbà ẹni bàbá ọmọ wa dé it is unfair we can say a lot of things online kò wá responsible kò jẹ́ kí bàbá ọmọ ẹ̀ jókòó kò jẹ́ kí bàbá ọmọ ẹ̀ wá lọ́jọ́ wedding ṣé bàbá ọmọ ẹ̀ jókòó lọ́jọ́ tọmọ ẹ̀ fẹ́ san school fees ṣé bàbá ọmọ ẹ̀ jókòó lọ́jọ́ tí ọmọ ẹ̀ ń sick ṣé bàbá ọmọ ẹ̀ jókòó lọ́jọ́ tí ọmọ ẹ̀ fẹ́ kú tó ń gbé dìgbàdìgbà tó ń sáré lọ hospital ṣe bó rí fóònù lásán ló ti pè ní dss peter ṣé bàbá ọmọ ẹ̀ jókòó nígbà tí ọmọ ẹ̀ tó rílì ní ìdí ẹ̀ bàbá oníbàbá ló jókòó fún lọ́jọ́ tó tọmọ ẹ̀ ní ìdí ẹ̀ bàbá oníbàbá náà ló yẹ kó jókòó lọ́jọ́ ìnáwó tó rà máa ń ṣe ẹjọ́ dá because a ti máa dá ẹjọ́ nǹkan ìbànújẹ́ tó ti ṣẹlẹ̀ for good 25 years somebody will just round it up in a day and begin to pass judgments which is unfair ẹ jẹ́ máa face reality mo ti ń sọ ti pẹ́ let us be facing the reality mo kàn rò lọ́kàn mi pé if we if you don't amend things in the world is not going to be a better place for anybody to live in tí gbogbo wa bá sùn ta kọ̀kọ́rí síbi kan náà mo ń gbọ́ orin kan èmi àtọmọ mi ń gbọ́ orin kan àjọ ń gbọ́ orin yẹn ìyàwó nílé ẹ̀kan ìyàwó wọn á sọ fún un pé obìnrin nìkan náà ni wọ́n máa ń dojúkọ obìnrin nìkan lẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ lé ọkọ yẹn ò ní ìdí ẹ̀kọ́ kankan mọ́ látìgbà tó ti marry ó ti mọ gbogbo ẹ̀kọ́ tán
ó ló ṣe ń rúdù sánà ẹ̀, ó lè rúdù sí bàbá àti ìyàwó àti ìyá ẹ̀, á ní báwọn àna ń ṣe bóun sọ̀rọ̀ tẹ́hun lọ́rùn. Ṣé bàbá àti ìyá rẹ̀ lè pé jókòó kó máa bá sọ̀rọ̀ kó ní bọ́n ṣe bóun sọ̀rọ̀ tẹ́hun lọ́rùn? It is because kò rí bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ̀ bí àná. Ọmọ mi kan tá a ṣe wedding ẹ̀ tá a post picture yẹn, tẹ bá rí òun àti bàbá ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ bí ẹni pé àwọn ni wọ́n bí ni. Torí àtìgbà tó ti mú ọmọ yẹn wá sílé fún ni mo ti jẹ́ kó realize wípé ká ní bàbá àti ìyá wa wà láyé o, ká ní bàbá àti ìyá mi wà láyé, àwọn grandparents ẹ̀ di mẹ́rin. So èmi wà láyé, gbogbo àwa obìnrin àwa láyé, ṣótírì àwọn bàbá ẹ̀ nìyẹn pẹ̀lú ìyá ọkọ, ìyá ìyàwó ẹ̀ àti bàbá ọkọ ẹ̀, máa rò wọ́n pọ̀ kó máa wòye bàbá àti iye ìyá tó ní. Kò dẹ̀ jẹ́ kọjá ààyè ẹ̀, kò dẹ̀ jẹ́ kọjá ààyè ẹ̀, honestly. In fact, òfin tí mo fi lélẹ̀ fún wọn gangan ni wípé kò sí ẹnì kankan tó anything tó bá ṣẹlẹ̀ nílé wọn ọ̀dọ̀ mi náà gbọ́dọ̀ kẹjọ wá, because I know what to do. They shouldn't go and be troubling àwọn bàbá àti ìyá tán ti dàgbà yẹn, wọn ò gbọ́dọ̀ lọ máa dà wọ́n láàmú. So I stand in for them. Bàbá ìyàwó máa ń dúpẹ́ lọ́wọ́ ni pé mo rákìtìyàn yín, ẹ ṣe. Kódà ọjọ́ ìgbà tán bí the last born tán bí ìyá ìyàwó ẹ̀ kàn yọ sí mi lọ́rùn anyhow ni bó ṣe yẹ kẹ́ bí rí nìyẹn. Ẹ̀dẹ̀ ìyá pọ̀ sí ẹni ẹyin ó sọ bàbá ń wo bá na ọmọ wọn tán tó bá sọ pé ṣé bó ṣe wá na ọmọ ìdá ò rí pálá ìdá èèyàn ni ẹ á ní bí ìyá ìyàwó ń ṣe bóun sọ̀rọ̀ òtẹ́ òun lọ́rùn. Ìyàwó ẹ̀ àtún wá dáràn mí nínú ilé. Ṣé tí bàbá ẹ̀ bá pè lálá ìdá ṣó máa kọjú agan sí bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀? So ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ọkùnrin bí wọ́n ṣe ń tọ́jú obìnrin, bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn ọmọ obìnrin bí wọ́n ṣe máa gbé ẹ̀kọ́ lórí ọkọ. Tó bá gbé ẹ̀kọ́ yẹn dé ilé ọkọ, àwọn ogun fìtínà títà ń gbélé àwọn ìyàwó láyà yìí kò ní jẹ́ kán lo ẹ̀kọ́ yẹn o, they will drop it. Mo ti ń sọ lórí ètò láti Saturday irú àwọn ẹ̀kọ́ tó yẹ kí wọ́n máa kọ́ obìnrin nílé ọkọ. Mo ti sọ díẹ̀ tí mo sọ yẹn, ṣé kí n tún yán? Ẹ̀kọ́ àwọn obìnrin ní àṣà ilé yín, ilé ọkọ ilé ẹ̀kọ́ ni àwọn ẹ̀kọ́ tán ní kẹ́kọ̀ọ́ obìnrin nìyẹn. Àṣà ìdílé yín tí kò mọ̀ rí, àwọn nǹkan tó takora wọn níbi tó ti ń bọ̀, nǹkan tí wọn kì í ṣe nídìílé yín ẹ jẹ́ kó mọ̀. Àwọn ẹ̀kọ́ tẹ́ fẹ́ kọ́ nìyẹn, kò ń ṣe ẹ̀kọ́ bá ṣe ń gbálẹ̀ bá ṣe ń sùn. Tí ò bá ní ẹ̀kọ́ yẹn lára ẹ̀ nífẹ̀ẹ́, ẹ̀kọ́ ní àṣà ilé yín, so that torí pé ọmọ tó fẹ́ bí yẹn ọmọ yín ni, kò kí ń ṣe ọmọ ìdílé tiwọn, àkọ́kí nílé baba kámọ̀ nílé ìyá ni. So àṣà ilé yín ló máa tẹ̀ lórí ọmọ ẹ̀. Òun gẹ́gẹ́ bí ìyá á lè máa kọ́ ọmọ yẹn ní àṣà ìdílé bàbá rẹ̀ títí tí ọmọ yẹn á fi dàgbà tó náà máa inherit àṣà ìdílé yín. Ẹ jẹ́ kó mọ àwọn gbèdéke ibi téèyàn ń dé, ibi téèyàn ò kí ń dé. Ẹ jẹ́ kó mọ àwọn ìbálòpọ̀ gbogbo ibi tí attitude yín tó dé, tí behavior yín tó dé, ibi tí relationship yín dé, ibi tí ìyèkan yín dé. Ẹ jẹ́ kó mọ̀. Ẹ jẹ́ kí ó mọ ikú oníkálùkù, kó mọ duty ẹ̀, kó mọ ipò ẹ̀. Ẹ má yà ní pọ̀ sí nígbà tí bá fẹ́ ṣe meeting ìdílé ara family yẹn nà. Báwo lẹ ṣe fẹ́ ṣe meeting family tíyàwó yín ò ní sí ń bẹ̀? Báwo la ṣe máa fẹ́ ṣe family nígbà tá à ń sọ pé gbogbo wa pátápátá à ń jẹ Adébóyè, tíyàwó ń jẹ Adébóyè, tíyàwó wà ní sínú meeting, ó máa wà ń bẹ̀, ó máa dá sí family wa nà. Ẹ jẹ́ kí àwọn ìyàwó máa lẹ́nu ọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó bá yín tọ́mọ tán, ọmọ tí ò bá dá ní ti ìyá ẹ̀, èyí tó dá ní bàbá ẹ̀, ṣé ẹ wà nílé ńgbà tán ń tọ́mọ? Ṣé ẹ wà nílé ńgbà tán ń tọ́mọ? Ẹ fáwọn ọmọ yín lẹ́kọ̀ọ́. Ẹ̀yin ọkùnrin tẹ́ ti marry, go back home and love your wife. Show your wife love even more than you show your mother and your father. Mo máa là o. Fi ìfẹ́ hàn ìyàwó ẹ̀ ju bó ṣe fi hàn ìyá àti bàbá ẹ̀ lọ. Béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí? Kí bàbá àti ìyá ẹ̀ bá lè fọkànbalẹ̀ jẹun ọmọ. Ṣòrí nígbà tó bá love ìyàwó ẹ̀ because ó ní ẹyọ kan dìjọ nìyín, ribs of your ribs, ẹyọ kan nìyín. So bó o ṣe fẹ́ràn ara rẹ gangan ló ṣe máa fẹ́ràn ìyàwó ẹ̀. So ẹ máa wà ní ṣọ̀kan, ẹ̀yin lẹ́jọ́ máa pé pa tẹ́ẹ̀jọ́ máa dé tí ìyá àti bàbá yín ò gbọdọ̀ rí àárín yín. Ṣòrí pé o ti fẹ́ràn wọn, ẹ ti fẹ́ràn ìyàwó ẹ̀ ju family ẹ lọ. Nígbà tí bàbá àti ìyàwó ẹ̀ bá wá, tí bàbá àti ìyá ẹ̀ bá yẹ kán jẹun, tẹ́ ẹ bá tún wá jọ jókòó ní ìṣọ̀kan, oúnjẹ 40 naira ló wà lọ́kùn ẹ tó yẹ kí ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ jẹ, wàá rí pé wọ́n á jẹ oúnjẹ 120. My God, obìnrin jìyà gan o ní Nàìjíríà yìí.
It is just a pity. It is a pity.